Orúkọ mi lẹ́rìn dẹ́rìn Paso, Paso nàfà, àlàbò ẹsẹ̀ wo bí ẹgbẹ́ ìránṣẹ́. Ọ̀kárí àríkẹ́, àríkẹ́ Paso dà. Lórí TikTok ẹ̀ṣọ́. Ẹ̀ṣọ́ àjọkẹ́. Mo dúpẹ́ ìdíwọ̀ lẹ́wà Paso. Àjọkẹ́ ọ̀gá ńlá. Oye dọ̀tọ̀ sí, bá mi o, ọmọ mi o, ẹ̀ṣẹ́ àdúgbò ẹ̀, Paso nàfà. Aláàbò ẹsẹ̀ mú àbúṣe ìdọ̀ṣẹ́. Olóyè náà bá kà wà wá gbọ́. Ẹ̀yin bí ẹ pè é, Paso nàfà ẹ̀ṣẹ́ ọdún wa. Àríkẹ́ Paso, thank you. Àjọkẹ́ ọ̀gá ńlá, thank you. Dr. Eze, ẹ̀ṣẹ́ ọdún wa. Lórí TikTok, wọ́n wà active. Ẹ̀fọ́lù wọn, olóyè náà bá kà lórí obìnrin lọ́wọ́. Àwọn tí a bá kà lórí wọn. Lọ́dọ̀ kó táwọn òògùn ní òògùn yẹn. Àríjà eléré ńlá. Ọmọ mi bọ̀ àṣìwà òdodo. Ọlọ́run sẹ́ẹ̀, aláwọ̀ aláyé.
lówó má sọ pé orí mi ò lò òbí sóhun ló dáná òní òbẹ̀ wíní má sọ pé orí mi ò lò òbí sóhun ló dáná bá a bá a sọ àwọn aṣọ.